Bluetooth mode. DJ Security will beat the job. Kan tí mo ń sọ rèé o, gbogbo yín lẹ gbọ́ pé mo ní kẹ́nìbọ̀dì má pè mí tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ lo voice message tí bá tún ṣépè nísìn wọn ní Ọba Solomon tó dé.
ta ló máa pa DJ Secret? Kí n tẹ́ pẹ̀lú DJ Secret? Àwọn Holy Center bá mi sọ̀rọ̀ nípa adájọ́ tó sọ wípé kí Tani Olorun lọ lò 50 days lọ́gbà ẹ̀wọ̀n kó tó di pé ìgbẹ́jọ́ ẹ̀ máa bẹ̀rẹ̀. Ẹ share live yìí ká pé 1000 ká tó bẹ̀rẹ̀ program yẹn. Kí lè sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan, mi ò fẹ́ sọ̀rọ̀ nígbà méjì. Ẹ share live yẹn pa. Ẹ share live yẹn pa sí gbogbo àwọn mùsùlùmí tó wà ní Ìlọrin, gbogbo àwọn Kristẹni àgbáyé, gbogbo múmìnà àgbáyé, gbogbo Kristẹni àgbáyé, gbogbo babaláwo àgbáyé. Mo fẹ́ deliver message yẹn. Àwọn Holy Center bá mi sọ̀rọ̀, I come again, nípa adájọ́ tó sọ wípé kí Tani Olorun lọ lò 50 days ní ọgbà ẹ̀wọ̀n kó tó di pé ìgbẹ́jọ́ ẹ̀ máa bẹ̀rẹ̀. Yà, ṣùgbọ́n kó tó di pé máa padà, mo máa play orin yẹn lẹ́ẹ̀kan sí. Okay? Kí tó play orin yẹn, ẹ send live yẹn, ẹ share live yẹn pa. So after this song again, màá wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi. Òtítọ́ làwa máa sọ kú gbèrègèdè. Ẹ share live yẹn pa o. DJ Secret ti bu beat jẹjọ. Ẹ share live sí gbogbo àwọn oníṣẹ̀ṣe kẹsẹ̀ wọn pé síbí ọ̀rọ̀ máa bọ́. President wa, President wa, Atẹni gómìnà, gómìnà ẹ̀dẹ̀ wa, lẹ́yìnkì kọ́ aṣòfin, ẹ jẹ́ kí ìfẹ́ jọba, ẹ borí jẹ́. Ẹ jẹ́ kí ìfẹ́ jọba, ẹ sáyé mọ́. Ẹ jẹ́ kí ìfẹ́ jọba. Ramality. Jẹ́ kí ìfẹ́ jọba. Ramality, Ramality. Who swear for this generation? Who swear for this generation? I tell them they should not call me. You should use voice message to talk to me. If what you say don't make sense, I will answer you.
If what you say does not make sense, I will leave you, and you are disturbing my. You are disturbing. You are disturbing me. Èmi ọba àgbáyé, ọba Sólómọ́nì, ló sọ wípé ìfẹ́ jọba. Nàìjíríà yóò dára, ẹ jẹ́wọ́ fún mi. Ẹ jẹ́ kí ìfẹ́ jọba. Ẹ jẹ́ kí ìfẹ́ jọba. Ayé fẹ́ kára ayé tó. Ìfẹ́ ni yóò jọba. Holy Center, be. DJ Security Pulpit Jẹjọ. Good evening, ladies and gentlemen. This is Adilano Adekunle Solomon, aka Talo Feku Babagba, one before, but now King Solomon for the whole universe, the only man that know the secret of Oko and Obo, the only man that can talk truth to everybody, and nothing will happen. If anything happen, anything will spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. I am the Messiah of this generation, whether you like it or not. I teach Bible, Quran, and Oduifa. Share this life. I want to say something important. I want to say something that darkness to all of us. Our holy center, I got on humility. Our topic is our holy center ba me so ọ̀rọ̀ nípa adájọ́ tó ní kí Tani Olorun kó lọ lo 50 days kó tó di pé ìgbẹ́jọ́ ẹ máa bẹ̀rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Mo sọ fún àwọn holy center wípé adájọ́ ẹ burú gan ó dájú. Kí ló ṣe só pààyàn ni? Àwọn holy center bá mi sọ̀rọ̀. Wọ́n ní adájọ́ ẹ nìkan ló wọ́n ní òun ló náìsì jù lé gbogbo àgbáyé. Wọ́n ní adájọ́ yé èèyàn lọ́hùn gidi ni o. Wọ́n ní are you sure? Kí lẹ mean? Àwọn holy center gbé mi débẹ̀ gan o. Ẹ má wò pé mo ti mọ ẹni kí ẹ farabalẹ̀ gbọ́rọ̀ mi o. Mo mọ nǹkan tí mo ń sọ. Àwọn holy center gbé mi débẹ̀ ìgbà tó ń gbé mi débẹ̀. Mo jókòó sílẹ̀ ẹlẹ́ wípé kí ni àwọn arábìnrin sọ. Wọ́n ní lójú mi nísìn lójú gbogbo àwọn oníṣẹ̀ṣe pé adájọ́ èèyàn burúkú ni o. Wọ́n ní èèyàn tó dáa tó adájọ́ yẹn láyé kò sí. Mo ní ẹ̀sìn káwọ́. Wọ́n ní kí lẹ́mìí tẹ́ fi sọ bẹ́ẹ̀. Wọ́n ní tí èmi àti ọmọ mi bá lọ láàrin títì. Ó ní ìgbà tí èmi àti ọmọ mi yẹn lọ láàrin títì. Ọmọ mi yẹn wá pàdé babaláwo àgbàlagbà tó gbé ekun lémú. Ọmọ mi yẹn wá sọ pé bàbá elékun mú, bàbá elékun mú, bàbá elékun mú. Ó ní tí n bá mú ọmọ mi yẹn lójú bàbá yẹn tí bá nà pa. Wọ́n ní ṣé mo hate ẹ ní àbí mo ń gbà sílẹ̀ lọ́wọ́ ẹkú. Ká ẹgbẹ́ mi débẹ̀ tán kò yé mi tó ẹ tún padà sọ ẹ̀yin holy center ẹ tún padà sọ kò yé mi tó kò yé mi ẹ tún padà bẹ̀rẹ̀.
mo ní tèmi àtọmọ mi bá ń lọ láàrin títì, àwa pàdé bàbá arúgbó, ó gbé ekun lé mú, ọmọ yẹn wá bú bàbá yẹn, wá sọ̀rọ̀ sí èmi tó jẹ́ bàbá ẹ̀, mo wá mú ọmọ mi, mo wá nà gbá gbí. wọ́n wá sọ fún mi wípé ṣé mo láìkì ọmọ yẹn ni àbí ṣé mo hate ọmọ yẹn ni àbí mo ń gbálẹ̀ lọ́wọ́ ẹkú. Ẹ̀yin holy center ẹ já mi pa, ẹ gbé mi débẹ̀ tán. wọ́n ní mo ń gbálẹ̀ lọ́wọ́ ẹkú ni. bí bàbá tó gbékun lé mọ̀ yẹn tó bá rí tẹ́lẹ̀ wípé bí mo ṣe na ọmọ yẹn, tó bá fẹ́ ṣe jàǹbá fún tẹ́lẹ̀ ṣé ó máa padà ṣe jàǹbá fún. wọ́n ní rárá, wọ́n ní rárá, wọ́n ní nǹkan tí adájọ́ yẹn ṣe ni. adájọ́ yẹn ò kì í ṣe ọ̀tá Tani Olorun o, kò kì í ṣe ọ̀tá ẹ̀yin oníṣẹ̀ṣe o. ẹjọ́ tó dá lọ́jọ́ yẹn tí ò bá da, wàhálà máa ṣẹlẹ̀, ogun máa jà, akutuku máa wó. ẹjọ́ tó dá lọ́jọ́ yẹn kì í ṣe ayé, ọ̀run ni, òkè ló ti wá. ìyẹn náà pè ní ọgbọ́n àgbà. kábíyèsí Elédùmarè, nígbà tí àwọn holy center gbé mi débẹ̀, mo relax. kí adájọ́ yẹn kàn sọ lọ́jọ́ yẹn wípé ó yá Tani Olorun máa lọ, tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ wàá padà wá jẹ́jọ́. wọ́n lè lù pa síta o. tibi tire la dálé ayé o. ní báyìí ó dá mi lójú pé gbogbo àwọn tó ń bínú lọ́jọ́ yẹn lọ́hùn-ún, àwọn gbogbo àwọn àfáà tó ń bínú lọ́jọ́ yẹn, tí ò bá ju báyìí inú wọn máa ti lọlẹ̀ díẹ̀. adájọ́ ò ṣẹ̀ wá o, adájọ́ ò kì í ṣọ̀tá wa o. ẹjọ́ tó dá lọ́jọ́ yẹn Elédùmarè ló rán o pé kó dá bẹ́ẹ̀, kí ẹ̀mí Tani Olorun lè sèvù ni o. holy center kàkà ká lójú ogun lé. àwọn holy center gbé mi débẹ̀ tán, wọ́n já mi tán. gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tí ẹ wá ń ṣe fídíò ní àkókò yìí wípé àwọn àfáà yẹn èèyàn burúkú ni wọ́n, ìkòkò bàbá ẹ̀ sásùn, ẹ lọ stop ẹ̀. àwọn àfáà yẹn ò kì í ṣe èèyàn burúkú. ọmọ yín ṣe nǹkan tí ò dáa, wọ́n dẹ̀ fẹ́ bá wí. adájọ́ dẹ̀ jẹ́ kí àwọn àfáà yẹn mọ̀ wípé nǹkan tí ọmọ yẹn ṣe kò ṣe kí ni, kò dáa. kì í ṣe wípé adájọ́ yẹn hate Tani Olorun o, ṣùgbọ́n ó dá ẹjọ́ kí inú àwọn tí inú ń bí kó lè rọ̀. kábíyèsí Elédùmarè, kàkà ká lójú ogun lé, òrómì ẹ̀yẹ sódòkè, onílé kéré wú àjàmọ́dòkè. ní báyìí wọ́n ní òkun òkì ń wó rúrú ká wà rúrú. ẹ̀yin mùsùlùmí òdodo tẹ́ wà nílọrin, ọ̀rẹ́ mi lágbàjì, ọ̀rẹ́ kan tí mo ní sí Ìlọrin nìyẹn, bàbá wa òkúta gidi, kábíyèsí ọba Ìlọrin, ìmáàmù Ọ̀fà, òun rèé. mo bẹ̀ yín ni ẹ bá wa dáríjì ọmọ yìí. tẹ́ bá fẹ́ sọ pé ẹ fẹ́ rán lẹ́wọ̀n, ẹ ní agbára láti ṣe bẹ́ẹ̀ tí ò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀. adájọ́ ti ṣe nǹkan tó tọ́, ó ti ṣe nǹkan tó yẹ.
ẹ jọ̀ọ́ ẹ bá wa lọ bá adájọ́ wípé ẹ ò ṣẹjọ́ mọ́, ẹ fi yá àlá lára. Òkú Dágídí ọ̀rẹ́ mi, jọ̀ọ́ bá mi bá gbogbo àwọn àfáà Ìlọrin sọ̀rọ̀ kó bá mi dáríjì, mo bẹ̀ yín ni, mi ò sákọ́ o, mi ò gbéraga o. Àwọn àfáà wa nílọrin wọ́n kọ́ wa ní kéwú, wọ́n kọ́ wa ní kéwú, Ọlọ́run òdodo, Ọlọ́run òdodo, láìláìlálá, láìláìlálá. Ẹ̀yin àfáà wa tẹ́ wà nílọrin, kéwú lẹ́ ń kọ́ wa. Ẹ kọ́ wa ní jàgídíjàgan, ìfẹ́ ló ń kọ́ wa, ìṣọ̀kan lẹ́ ń kọ́ wa, ṣùgbọ́n ẹ ò fẹ́ èèyàn jẹ. Ẹ jọ̀ọ́ a bẹ̀ yín torí Ọlọ́run, ẹ bá wa dáríjì Tani Olorun, tó bá padà sílé a máa bá wí, tó bá tó wá padà sí tí bá wá bá yín sọ̀rọ̀ kẹ́ má gbọ́ mọ́. Mi ò mọ Tani Olorun rí o, mi ò kì í soníṣẹ̀ṣe o, ṣùgbọ́n ìṣọ̀kan ọmọ Yorùbá jẹ mí lógún. Ìdí tí mo tó tẹ̀ wá sáyé, ìdí tí mo tó tẹ̀ wá lẹ́ẹ̀kẹta nìyẹn. Ìṣọ̀kan ọmọ Yorùbá ó jẹ mí lógún. Wọn ò fún mi lówó, wọn ò ní kí bá wọn bẹ̀ yín, bọ́lá wọn ṣe dá mi ní mo ṣe ń ṣe. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ẹ jẹ́ bùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀, bá mi dáríjì. Ẹ̀yin nìkan lágbára wà lọ́wọ́ ẹ̀, ẹ̀yin lẹ lè sọ fún adájọ́ wípé ẹ ṣẹjọ́ mọ́. Ẹ̀yin lẹ lè sọ fún adájọ́ wípé ẹ ṣẹjọ́ mọ́. Commissioner of Police ti Kwara State, ẹ̀bẹ̀ mi rèé, mo bẹ̀ yín torí Ọlọ́run, mo fi Elédùmarè bẹ̀ yín, mo fi Allah bẹ̀ yín, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹ bá mi dáríjì Tani Olorun. Ọlọ́run ní sọ̀kalẹ̀ wá kó bá wa sọ̀rọ̀. Àwa ènìyàn náà ló máa rán. Mo bẹ̀ yín ni, tá bá ní ká máa fara wa lọ sílé ẹjọ́, kémi lọ gba lọ́ọ̀yà, kẹ́yìn gba lọ́ọ̀yà, bí ìgbà tó jẹ́ pé kò sí ìfẹ́ lára wa nìyẹn. Àwa lásòfin, àwa ènìyàn lásè òfin. Àwa ènìyàn náà la lè yí òfin padà. Kì í ṣe àlùjọ̀nnú ló wá ṣe òfin fún wa, kì í ṣe àwọn ewin ló wá ṣe òfin fún wa, kì í ṣe àwọn áńgẹ́lì ló wá ṣe òfin fún wa. Àwa ènìyàn la ṣe. Mo bẹ̀ yín ni, bá wa dáríjì. Ẹ má ro tèmi o, torí ẹlẹ́ṣẹ̀ lèmi, èmi gan ti ṣẹ̀yìn tẹ́lẹ̀. Ẹ̀ṣẹ̀ tèmi gan pọ̀ lọ́dọ̀ yín, ṣùgbọ́n ẹ̀sìn wò pé adẹ̀ láìkì ọba Solomon yìí ni o. Bó tẹ̀ jẹ́ pé wọ́n ràn ẹ́ pọ̀, ṣùgbọ́n máa ń sòótọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Nǹkan tẹ́ fi ó yẹ kẹ́ tí wàá gbé mi náà. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ẹ bá mi dáríjì. Mo bẹ̀ yín ni torí Ọlọ́run. Mi ò bá yín jà, mo dẹ̀ wá promise yín, tẹ́ bá dáríjì lórí platform ọba Solomoni, mi ò ní fi ààyè sílẹ̀ fún ẹnikẹ́ni láti sọ̀rọ̀ òdì sí mùsùlùmí mọ́. Mi ò ní fi ààyè sílẹ̀ fún ẹnikẹ́ni láti sọ̀rọ̀ òdì sí Kristẹni. Mi ò ní fi ààyè sílẹ̀ fún ẹnikẹ́ni láti sọ̀rọ̀ òdì sí ìṣẹ̀ṣe. Nǹkan tó lè jẹ́ ká ní lọ síwájú, nǹkan tó lè jẹ́ kí inú wa dùn, òun ni pé kí n dé Ìlọrin, kí n gbà wípé mo dé ilẹ̀ bàbá mi. Kí àwọn ará Ìlọrin kó dé Òṣogbo, kí wọ́n gbà wípé ilẹ̀ bàbá wọn náà wà. Nǹkan tí mo fẹ́ nìyẹn, kò sí nǹkan tí mo fẹ́ nídìí ẹ̀. Torí mi ò mẹ́ni tó lè ṣàánú mi lọ́la. Bóyá èmi ló máa ṣàánú yín, bóyá ẹ̀yin lẹ máa ṣàánú mi. Tani Olorun tó ṣe búburú lẹ́nu ó lè ṣe rere lọ́la. Ó ní ọmọ yín kan tó ṣẹ̀ mí lọ́jọ́ mẹ́ta yìí, ọmọ Ìlọrin ni bọ̀bọ́ yẹn. Ó lọ ń lo orúkọ mi lórí íńtánẹ́ẹ̀tì, ó gbé píkṣọ̀ mi sí.
ó fi mí get followers ní YouTube. Èmi wà ní 10,000 subscriber. Òun wà ní 24,000 subscriber pẹ̀lú orúkọ mi, pẹ̀lú picture mi, pẹ̀lú everything mi. Àwọn èèyàn ní kí lọ arrest ẹ, kí lọ gbé. Yorùbá ni nǹkan tó máa jẹ ló ń wà. Ẹ filẹ̀. Nígbà tó tún yá, àwọn kọlù kan wá pè mí pé hello, àwọn ti send 800,000 sẹ́ni yẹn, àwọn ti send 500,000 sí. Ṣé kìí ṣe la send ẹ sí ni? Kìí ṣe ni. Mo wá gbìyànjú, mo wá get nọ́mbà arákùnrin yẹn. Ìdí tí ma fi lọ arrest ẹ. Tí bá arrest ẹ, ó máa san fine. Owó tó yẹ kó fi jẹun àtìyàwó ẹ̀. Hello arákùnrin, jọ̀ọ́ tó Ọlọ́run. Wọ́n ní ó ń lo orúkọ mi pé ó fi ń gbá àwọn ènìyàn. Má ṣe. Jọ̀ọ́ bá mi yọ orúkọ mi kúrò lórí YouTube ẹ, kó dẹ̀ yọ picture mi kúrò. Kó dẹ̀ yọ gbogbo àwọn fídíò mi kúrò pátá. Ó dẹ̀ bẹ̀ mí. Ó lóun lè yọ orúkọ mi àti picture mi. Ó ní ṣùgbọ́n òun ò lè yọ fídíò because orí fídíò yẹn ló ti ń gbowó. Mo dẹ̀ fi lẹ̀. Ó ti change orúkọ yẹn nísìn. Ṣùgbọ́n fídíò mi sì wà ní profile ẹ̀ di bá ṣe ń sọ̀rọ̀ yìí. Ọba Solomoni, ó ti rọwà jù. Ó ti ṣe no. Ènìyàn bíi ti tèmi ni báwo máa ṣe máa fìyà jẹ. Wọn ò sọ fún mi wípé Ọba Solomoni ó ra mọ́tò fẹ́ẹ̀yàn. Wọn ò sọ fún mi pé Ọba Solomoni ó kọ́lé fẹ́ẹ̀yàn. Wọ́n ní Ọba Solomoni ó fọlọ́pàá gbé ènìyàn. Ó wá ń fìyà jẹ ènìyàn. Mi ò gbàdúrà irú owó bẹ́ẹ̀ yẹn láyé mi. Nǹkan tó ń pè ní ìjọ ọmọlúwàbí nìyẹn. Mo bẹ̀ yín ni, ẹ bá mi dáríjì Tani Olorun. Ẹ bá mi dáríjì. Tẹ́ bá ti ń bọ̀ ẹ má pariwo, mo wà lórí program. Ẹ ra yọ wọlé, kẹ́ lọ síbi tẹ́ ń lọ. Ìbágbọ́ pọ́. Mo bẹ̀ yín ni, tó lọ ẹ bá mi dáríjì. Ìdí tí mo fi wá nìyẹn. Adájọ́ Ìlọrin. A dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú àgbáyélẹ̀ wa o. Ẹ̀mí á gùn tọmọtọmọ. Ẹ máa rí bá ti ṣe, ẹ máa rí ọ̀nà gbígbà. Ìgbà tó yé wa tẹ́lẹ̀ ló fata fi ń sọ̀rọ̀. A ò mọ̀ wípé àwa lẹ̀ ń jà fún. A rò pé bóyá fẹ́ ṣèkà ni. A rò pé àbòsí lẹ́ ń ṣe ni. Adájọ́ Ìlọrin. A ò mọ̀ wípé ẹ̀mí ọmọ wa lẹ fẹ́ gbà sílẹ̀. Commissioner of Police Ìlọrin, ọ̀gá ọlọ́pàá Ìlọrin. Ẹ jèbùrẹ́, mo bẹ̀ yín nítorí Ọlọ́run. Ẹ bá mi dáríjì. Mo gbọ́ pé ó ti bú ẹ̀yin náà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì. Mo bẹ̀ yín nítorí Ọlọ́run. Ọlọ́run á dáríjì àwọn ọmọ tiyín náà. Àwọn ọmọ tiyín náà ní kó ti pápá ayé o. Mo dẹ̀ wá fi gbogbo àkókò yìí rọ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátá. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ má bú àwọn mùsùlùmí mọ́. Kristẹni, má bú mùsùlùmí mọ́. Oníṣẹ̀ṣe, má bú Kristẹni mọ́. Ẹ̀yin mùsùlùmí, ẹ má bú oníṣẹ̀ṣe mọ́. Ẹ̀yin Kristẹni, ẹ má bú mùsùlùmí, ẹ má bú oníṣẹ̀ṣe mọ́. Ẹ jẹ́ kó olúkálùkù ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n ìjẹ́ ọmọ ènìyàn wa, ẹ má jẹ́ kí ẹ̀sìn kó dàárín wa rú. Ẹ jẹ́ kí Kristẹni ṣoore fún mùsùlùmí, kí mùsùlùmí ṣoore fún Kristẹni. Commissioner of Police Kwara State, Ọba Ìlọrin, ẹ jọ̀ọ́ bá wa jèbùrẹ́, ẹ bá wa dáríjì. Òkúta gidi, àgbàlagbà oyè. Kì í ṣe Tani Olorun nìkan ni mò ń bẹ̀bẹ̀ fún o. Àti Yèyé Ọ̀ṣun àti bàbá aláwo tẹ́ ẹsẹ̀ lọ gbé lọ́jọ́ mẹ́ta yìí. Ẹ̀yin nìkan ni gbogbo àwọn mẹ́ta ṣẹ̀ o. Òkúta gidi bàbá àgbà. Àfáà ńlá Sheik. Òkúta gidi. Ẹ jọ̀ọ́ ẹ jèbùrẹ́, ẹ bá mi dáríjì wọn. Mo fi ànábì bẹ̀ yín. Mo fi Kùránì bẹ̀ yín. Mo fi ẹ̀sìn àlàáfíà tẹ́ ń ṣe mo fi bẹ̀ yín. Ẹ bá mi dáríjì. Òkúta gidi, ẹ̀yin lọ̀rọ̀ yìí wà lọ́wọ́ ẹ̀ o. Ọ̀rẹ́ mi Lágbàjì. Ẹ bá mi bẹ̀ Òkúta gidi.
Ipe kó dáríjì wọn kó jẹ́ kó máa lọ. Kó sọ fún àwọn adájọ́ pé wọn ò ṣẹjọ́ mọ́. Kò sí èrè nínú ká máa nira wa lára. Kò sí èrè because a ò mẹ́ni tó lè ṣe lọ́la. Ẹ má jẹ́ ká gbégi oró. Àṣẹ à ń ṣe Ọlọ́run sáà ń gbọ́. Tó bá yẹ pé Ọlọ́run fẹ́ ro tẹ̀sẹ̀ mi àti wọ ni, gbogbo alọ́ máa ti padà nù. Aláàánú lọ́lọ́run, olóore ni, olóra àti bínú. Ẹ jẹ́ ká fi wà jẹ́ Ọlọ́run tá ń sìn. Mo bẹ̀ yín ni, mi ò gbéraga o, mi ò sakọ. Ọba Ìlọrin, Commissioner of Police, ọ̀gá ọlọ́pàá Ìlọrin, ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì. Òkúta gidi, bàbá òkúta gidi, àfá òkúta gidi. Ẹnikẹ́ni ò lè borúkọ yín jẹ́, because orúkọ yín ò bàjẹ́ tẹ́lẹ̀ nílọrin. Ẹnìkankan ò lè borúkọ yín jẹ́. Torí ẹ ò borúkọ ara yín jẹ́. Ẹ ti níyì nílọrin, ẹ dẹ̀ máa níyì káàkiri gbogbo àgbáyé ni. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ ni o. Mi ò sakọ o. Ọlọ́run ká bùkún fún wa. Ìṣọ̀kan ni mo fẹ́ nílẹ̀ Yorùbá o. Mi ò fẹ́ bànújẹ́, mi ò fẹ́ kí ẹnìkan máa jìyà. Kẹ́nìkan máa la nǹkan tí ò ní mí ní kọjá. Problem tí mo ní nìyẹn o. God bless you. Thank you very much. So, kíní tẹ́ gbọ́ lẹ́ẹ̀kan, music tẹ́ gbọ́ lẹ́ẹ̀kan, ó wà lórí YouTube. YouTube handle mi ló wà nísàlẹ̀ yẹn. Tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ lọ gbọ́ music yẹn kàbí ẹ fẹ́ lọ download ẹ̀, ó wà ní YouTube. Ẹ jẹ́ kí n tún play music yẹn fún yín lẹ́ẹ̀kan sí kí n tún lè máa lọ. God bless you. Bluetooth mode. Music tí mo play lẹ́ẹ̀kan yẹn, wọ́n tó bá mọ̀ pé ó like orin yẹn, ó fẹ́ lọ máa gbọ́. Ó wà ní YouTube. Ẹ jẹ́ kí n play music yẹn fún yín kí n tún máa lọ. Thank you very much. God bless you.
Yo, so ẹjọ́ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátá mo fi àkókò yín bẹ̀ yín gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ sọ fún àwọn ọmọ yín pé kó má ṣe fídíò tó lè mú ìbínú jáde mọ́ ká máa bú ara wa kò lérè ká máa gbéra wa sépè kò lérè ká máa nira wa lára kò lérè gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹjọ́ ẹ pé àwọn ọmọ yín kó má ṣe fídíò tó lè da omi àlàáfíà ìlú rú mọ́ ẹ̀sùn tó ń fi kan Tani Olorun ó jẹ̀bi ẹ̀ nǹkan tí o ò rí o ní o rí o ti lọ gbé picture ẹnìyẹn síbẹ̀ ẹ̀sùn burúkú náà ẹ̀sìn tí ò dání ẹ má yẹ ká ṣàbòsí please mo bẹ̀ yín ni ẹ sọ fún àwọn ọmọ yín gbogbo kó má dẹ̀ ṣe fídíò tó máa fi bú àwọn àfáà mọ́ kó fi àwọn àfáà sílẹ̀ wọ́n mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ wọ́n máa gbọ́ torí èèyàn Ọlọ́run ni wọn kì í dẹ́ sẹ́ni ibi ìsìn àlàáfíà ní ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ní ẹ̀sìn Kristẹni ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn ìṣẹ̀ṣe ilé tó bá ti wọlé kálukú ni kò ṣe lórí ọ̀rọ̀ ọdún ìṣẹ̀ṣe tí àwọn mùsùlùmí bá sọ pé wọn ò fẹ́ ní Ìlọrin ẹ ò ní ìdàtí bára yín jà tìyín ni wípé kí a ní ilé ìgbìmọ̀ asòfin nílùú Ìlọrin gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ wà nílọrin lè lọ síbẹ̀ àtẹ̀yìn àfáà kí wọ́n ka ìwé òfin fún yín ṣé òfin ìlànà Ìlọrin ṣé kò fi àyè gba ẹlẹ́sìn mìíràn yàtọ̀ sí mùsùlùmí ẹ gbọ́ tí ò bá ti fàyè gbà ẹ lọ sílùú míì kẹ́ lọ́ máa ṣiṣẹ́ sí tó bá dẹ̀ sọ wípé ó fàyè gbà àwọn mùsùlùmí náà máa gbọ́ ẹ má yẹ ká dá wàhálà sílẹ̀ ẹ má yẹ ká fi ìjà ṣe gbogbo nǹkan ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ pẹ̀lẹ́ ìtùbí ìnùbí ká fi yanjú gbogbo nǹkan I'm a Yoruba, you are a Yoruba. Whether you are a Muslim, whether you are a Christian, whether you are a herbalist, gbogbo wa Yoruba ni wá. Ẹ jẹ́ ká fi ìfẹ́ bára wa lò. Tí kòkó bá fẹ́ dájà sílẹ̀, ẹ jẹ́ ká pera wa sí ọ̀dà. Ẹ̀yin ìjọba wa, ẹ má jẹ́ ká ṣe ìjọba owó nìkan, mo bẹ̀ yín ni. Ẹ jẹ́ ká tètè máa dáhùn sọ́rọ̀ àwọn ará ìlú. Kò dìgbà tí wọ́n bá ń sun ilé, tí wọ́n bá ń sun ọ̀nà. Kò dìgbà máa dáhùn sí, kò dìgbà tẹ́ bá fẹ́ wá campaign, kò dìgbà wọn máa rí yín. Gbogbo yín ẹ lè sọ wípé ẹ ò rí nǹkan tó ń lọ. Ẹ má bà ilẹ̀ Yorùbá jẹ́ ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá dàrú ọmọ ìyá kan ọmọ bàbá kan ní gbogbo wa mùsùlùmí ọmọ Yorùbá ni kìrìsìtẹ́nì ọmọ Yorùbá ni aláwọ̀ ọmọ Yorùbá ni kí báwo ṣé a fẹ́ para wa tán ni kò yẹ kó rí bẹ́ẹ̀ please mo bẹ̀ yín ní ẹ̀yin ìjọba wa ẹ ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ lásìkò kò dìgbà tẹ́ bá gbọ́ pé wọ́n ti sún lé o wọ́n ti jó lé o kò lódì pé ẹ máa kó sójà lọ síbẹ̀ wọ́n ní kí sòbíà tó dégbò wọ́n ní olúgọ̀bẹ là ń ké sí nǹkan tẹ́ jọ lórí wa fún nìyẹn nǹkan tó ń pè ní ìjọba nìyẹn ẹ̀yin ìjọba wa ẹ má máa fọwọ́ lẹ́rán ẹ ti ń fọwọ́ lẹ́rán jù tó ti ń fa ọ̀rọ̀ ẹ̀sìn yìí báyìí ó ti pẹ́ kánípẹ́ ti dá sí lásìkò tó yẹ kò ní tó bí ó ti tó yìí ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. ẹ̀yin mùsùlùmí ẹ jọ̀ọ́ tó Ọlọ́run ẹ má bínú ẹ dáríjì wá gbogbo àwọn tábà ti sẹ̀yìn pátá látòrí aládò títí dórí ọba Solomon títí dórí gbogbo wa ẹ má bínú. ẹ̀yin mùsùlùmí tí ẹ̀dẹ̀ ń bú àwọn kìrìsìtẹ́nì ẹ lọ stop ẹ̀. ẹ̀yin kìrìsìtẹ́nì tí ẹ ń bú mùsùlùmí ẹ lọ stop ẹ̀. ẹ̀yin aláwo tí ẹ ń bú mùsùlùmí ẹ lọ stop ẹ̀. ẹ̀yin mùsùlùmí tí ẹ ń bú aláwo ẹ lọ stop ẹ jẹ́ kó lókà kó sẹ̀sì tó bá wù ú. tàbá wá dé ọ̀run Ọlọ́run ló máa wá sọ wípé káàbọ̀ ọmọdọ̀ rere ìyẹn mi ò ní sí ń bẹ̀ kìrìsìtẹ́nì ò ní sí ń bẹ̀ babaláwo ò ní sí ń bẹ̀ ó wá kún olúkálùkù pẹ̀lú ẹlẹ́dàá mo bẹ̀ yín torí Ọlọ́run ni ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ẹ jẹ́ kó olúkálùkù lọ ṣẹ̀sìn ẹ̀ nílànà tó bá wù ú ṣùgbọ́n ìjẹ́ ọmọ ènìyàn wa ìlọsíwájú wa tí a bá ṣe lọ́tọ̀ọ̀tọ̀ a ò lè ní lọ síwájú we need to a gbọ́dọ̀ ṣe papọ̀ àjọṣepọ̀ wa gbọ́dọ̀ dán mọ́rán gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. mo bẹ̀ yín nítorí Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ ànírí ìdààmú ànírí pọ̀jù gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń lérí ogun tẹ́ ń lérí ìjà ẹ má jà mọ́ ẹ má jagun
ẹ jẹ́ ká fi ìtùbí ìnùbí ká fi sí ọjọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ bá wa pè ọba Ìlọrin, ẹ bá wọn sọ̀rọ̀. Ẹ bá wa pè kọmíṣánná Ìlọrin, ẹ bá wọn pẹ̀tù sí wọn nínú. Ẹ má fọwọ́ lẹ́ràn. Wọ́n ní àgbà òkè ń wà lọ́jà kí orí ọmọ tuntun kó wọ̀. Ẹ má jẹ́ kí ìkọ̀kọ̀ bàjẹ́ kó ló di pé ẹ máa dá sí ẹjọ́ tó Ọlọ́run. Lórí ọ̀rọ̀ Sunday Igboho, gbogbo ọba ilẹ̀ Yorùbá, ẹ bá wa bá Jagaban sọ̀rọ̀ kí ọ̀rọ̀ ẹ lè níyànjú kó lè padà sílé bàbá ẹ̀. Ẹ jọ̀ọ́. Lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà, ẹ bá bojú àánú wò. Mi ò ní mo faramọ́ rapist o. Mi ò dẹ̀ faramọ́ kéèyàn máa borúkọ èèyàn jẹ́. Ṣùgbọ́n àwọn kankan wà tó jẹ́ wípé a gbọ́dọ̀ máa yẹ̀wò nínú gbogbo ìgbésẹ̀ tá a bá ń gbé. Ká máa fira wa sínú àtìmọ́lé kò lérè. Gbogbo ẹ̀dá kankan tó wà láyé ló wúlò. Gbogbo ẹ̀dá kankan tó wà láyé ló wúlò. Ọmọ burúkú náà lọ́jọ́ títí ẹ. Ẹ má yẹ ká máa wá ìṣubú ara wa mọ́. Ẹ jẹ́ ká máa wá ìlọsíwájú ara wa. Nǹkan tó lè ràn mí lọ́wọ́, tó lè ràn wá lọ́wọ́ nìyẹn. Nígbà tí àwọn ará ìlú bá ń rí ọlọ́pàá gẹ́gẹ́ bí ọ̀tá wọn, tí ọlọ́pàá ń rí ará ìlú gẹ́gẹ́ bí ọ̀tá, tí mùsùlùmí rí kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí ọ̀tá, tí kìrìsìtẹ́nì rí mùsùlùmí gẹ́gẹ́ bí ọ̀tá, tí oníṣẹ̀ṣe rí mùsùlùmí gẹ́gẹ́ bí ọ̀tá, tí mùsùlùmí rí oníṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ọ̀tá, a ò lè ní lọ síwájú, kì í ṣe pé ẹni bá fẹ́ lọ sin Ọlọ́run ẹ̀ kó lọ sìn. Sísin Ọlọ́run ẹ̀ wà láàrin wa àti Ọlọ́run rẹ̀. Ìjẹ́ ọmọ ènìyàn wa, a gbọ́dọ̀ kóra wa jọ pọ̀ ká jọ ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ. Ìyẹn ló lè mú lọ síwájú bá ìlú. Kì í ṣe èèyàn kan péré ló ṣe fóònù jáde. iPhone 10 ló lé ní kì í ṣe ẹnìkan ló ṣe. Aeroplane tẹ́gùn lé ní kì í ṣe ẹnìkan ló ṣe. Kì í ṣe religion kan ló ṣe. Ẹni tó bá ní ọpọlọ, wọn á kó wọn mọ́ra. Company tẹ́ ti ń ṣiṣẹ́ kì í ṣe religion kan ló wà ń bẹ́ẹ̀. Òfin tẹ́ ṣe ní Nàìjíríà kì í ṣe religion kan ló ṣe. Gbogbo alájọ ṣe. Please, ẹ jẹ́ kí ogun omi, ẹ jẹ́ kí àlàáfíà kó wà. Ẹ jẹ́ kí lọ síwájú wa Nàìjíríà. Ẹ má yẹ ká bára wa máa jà mọ́. Ẹ̀yin ìjọba Nàìjíríà, mo fẹ́ kẹ́ gbé òfin kalẹ̀ fún àwọn tó wà lórí social media yẹn. Òfin tó máa kọ́ńkà gbogbo àwọn tó wà lórí social media. Kí àfáà kó máa bú Kristẹni anyhow. Kí Kristẹni kó máa bú Mùsùlùmí anyhow. Kí babaláwo kó máa bú àfáà anyhow. Kí oníṣẹ̀ṣe kó máa bú ẹ̀fáà anyhow. There is law tó gbọ́dọ̀ wà ń bẹ̀, but law yẹn kò ní jẹ́ law headquarter. Law yẹn gbọ́dọ̀ wà lọ́dọ̀ àwọn ọba ìlú. Kí ni àwọn ọba ìlú wà ń bẹ̀ fún? Kò sí sẹ́tà àwọn ọba ìlú ń ṣe. Ẹ kàn fún wọn ní sálárì ni. Ẹ fún wọn ní sẹ́sẹ̀. Gbogbo ọ̀rọ̀ ta lọ lọ́hùn yín nísìn, àwọn ọba ìlú ló yẹ kó take care. Ọmọ tó bá ti ṣe báyìí lórí íńtánẹ̀tì tó ti bú àfáà, àbó bú babaláwo, àbó bú pásítọ̀ kan, nìkan bá ẹnìkan ṣe. Àárín ìlú ló máa ti dá ẹjọ́ ẹ̀. Ìkọ́ táwọn ọba ìlú wà fún nìyẹn. Àwọn ọba ìlú kan lè wà níbẹ̀ bí figurehead, please. Fún wọn kò ṣiṣẹ́ táwọn ọba ìlú ń ṣe. Ìgbà tí mo rí táwọn ọba ìlú yín ṣiṣẹ́, ìgbà tẹ́ bá wá fẹ́ campaign. Ó yá bá wa sọ fún àwọn ará ìlú yín pé kán dìbò fún wa. Ṣé ìkọ́ tẹ́ yàn wọ́n fún nìyẹn? No! Wọ́n ní bó ṣe wù kí ojú ọmọ lílẹ̀ kó kéré tó, bó ṣe wù kó ojú àlejò kó tóbi tó, nǹkan tí ọmọ onílù yẹn rí ojú àlejò ò lè rí. Ó ní àwọn ẹjọ́ kan tí ó yẹ kó máa dé ọgbà ọlọ́pàá rárá, tó jẹ́ pé àwọn ọba ìlú ló máa yanjú ẹ̀. Mi ò rí sẹ́tà àwọn ọba ìlú yẹn ń ṣe. Ẹ fún wọn ní sẹ́sẹ́. Irú àwọn nǹkan kéékèèké báyìí, àwọn ọba ìlú ló máa yanjú ẹ̀. Ẹ lọ pa arákùnrin yẹn wá tó ń bú àwọn àfáà lórí íńtánẹ́ẹ̀tì yẹn. Wáyé tó ṣe ń bú wọn. Tó bá ti rọrọ̀ sọ, okay. Ṣé ó fẹ́ sàn fáànì ni? Àbọ̀ fẹ́ nà?
ṣé 40 stroke of cane náà máa fún ni àbọ̀ máa lọ rúkọ ọba bóyá ọ̀sẹ̀ kan ló fẹ́ fi rú. Ẹ jẹ́ ká gbé àwọn òfin kéékèèké yẹn lélẹ̀ ní àwọn ìgbèríko kì í ṣe all the time gbogbo kan tó bá ti ṣẹlẹ̀ police station. Àwọn nǹkan tó yẹ kí police station máa take care apànìyàn odó fàdíyà ó rape àwọn kó tó yẹ kó máa dé police station nìyẹn. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kéékèèké àwọn ọ̀rọ̀ wọn bú ènìyàn lágbájá bú mi tẹ̀mẹ̀dó bú mi àwọn ọba sì lè handle irú àwọn kéèsì yẹn. Ẹ jọ̀ọ́ ẹ̀yin lẹ ṣe òfin 1999 a lè yí padà ènìyàn ló ṣe nǹkan tó bá tọ́ nǹkan tó bá yẹ at the right time ẹ jẹ́ ká ṣe. Àwa la ṣe òfin àwa ènìyàn la ṣe tá bá rí wípé òfin kan ó ń fún wa ní headache ó ń fún wa ní problem ẹ jẹ́ ká yí padà ká ṣe òfin gidi tó lè mú ìlọsíwájú bá wa. Ṣé ìdùnnú yín ni wípé kí wọ́n gbọ́ pé mùsùlùmí pa kìrìsìtẹ́nì? Ṣé ìdùnnú yín ni ká gbọ́ pé kìrìsìtẹ́nì pa mùsùlùmí? Ṣé ìdùnnú yín ni pé ká gbọ́ pé oníṣẹ̀ṣe ó ti pa mùsùlùmí? Kò sérè kankan bẹ́ẹ̀. Ọlọ́run ọ̀rọ̀ wa lọ́wọ́ àní rí dààmú o. Àmọ̀ràn tí fẹ́ gbà yín nìyẹn nǹkan táwọn holy center ara mi lálẹ́ ni mo ti jẹ. Wá kù sọ́wọ́ yín ó dẹ̀ kù sọ́wọ́ mi ó kù sọ́wọ́ gbogbo wa. Ẹ̀yin àfáà Ìlọrin mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí. Ẹ ní rí dààmú ẹ ní rí pọ́njú ẹ ní fojú sunkún ọmọ. Ẹ̀mí á dẹ̀ gùn. Ẹni tó bá sọ pé òun fẹ́ bà ẹ̀sìn Islam jẹ́ Ọlọ́run á bà ayé ẹ̀ jẹ́. Ẹni tó bá sọ pé òun fẹ́ bà ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn kìrìsìtẹ́nì jẹ́ Ọlọ́run á bà ayé ẹ̀ jẹ́. Ẹni tó bá sọ pé òun fẹ́ bà ẹ̀sìn ìṣẹ̀ṣe jẹ́ Ọlọ́run á bà ayé ẹ̀ jẹ́. Ẹnìkan ò lè bà ẹnìkan jẹ́ o. Ọlọ́run ló máa ń tún ènìyàn ṣe ènìyàn ló dẹ̀ máa ń tún ìwà ara ẹ̀ ṣe. Ẹni tó bá ti bara ẹ̀ jẹ́ tọ́lọ́run bá ti bàjẹ́ kò sẹ́dá tó lè bàjẹ́. Ẹ bá mi dáríjì ẹ jèbù rẹ ẹ bá mi tú sílẹ̀ ẹ jẹ́ kó máa lọ. Tó bá tó wá serú ẹ̀ lọ́jọ́ míì tí bá bá yín sọ̀rọ̀ ẹ má gbọ́ mọ́. Ẹ ṣé o mo dúpẹ́ o. Aworele thank you sir thank you ma God bless you. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Erinwo ya hallelujah gbogbo ẹ lè mi ń ṣe o ebi o ọba ò bẹ́ẹ̀ nìkan jà ọba kí gbogbo lé ọba ò bẹ́ẹ̀ nìkan jà ọba kí gbogbo lé Aworele.